ẹ kú dédé àsìkò gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi lé lóko tàbí lẹ́yìn òde, ẹ jẹ́ kí á gbàdúrà. Bàbá wa ọlọ́run wa, olùfẹ́ wa ọ̀wọ́n, ẹni mímọ́ jùlọ, ọlọ́run tó ṣàánú fún wa, tó jẹ́ ká tó rí ọjọ́ àbámẹ́ta mìíràn nínú oṣù kẹta. Ògo ni àti ọlá ni fún orúkọ yín o, fún àbá rere tí ẹ ní fún wa àti èyí tí a ní fún ara wa pàápàá, tí ẹ̀yin Olúwa ràn wá lọ́wọ́ láti jẹ́ kó wá sí ìmúṣẹ. Ọlọ́run, ọ̀rọ̀ tí a gbọ́ lẹ́yìn ẹ jẹ́ kó ṣe ọyẹ́ ọkàn àti ara wa ní rere, kó má ṣe lòdì sí wa ní ọjọ́ ìdájọ́, nítorí tí a gbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín àmín orúkọ Jésù. Ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́ àgùntàn yìí náà kọ Adéjàre Adébóyè kọ, èyí ní ọjọ́ àbámẹ́ta ọjọ́ 22 oṣù kẹta. Àkòrí tí a ó gbéyẹ̀wò lénìí sọ wípé ohun tó dájú àti èyí tí kò dọ́gba apá kìíní. Ohun tó dájú àti èyí tí kò dọ́gba apá kìíní. A mú àkọ́sórí wa nínú ìwé Málákì orí ìkẹta ẹsẹ̀ ìkẹfà. Málákì orí ìkẹta ẹsẹ̀ ìkẹfà. Nítorí èmi ni Olúwa o, èmi kò yí padà. Nítorí náà ni a kò ṣe run ẹ̀yin ọmọ Jákọ́bù. Nígbà tí a mú bíbélì kíkà wá nínú ìwé ẹkùn Jeremáyà orí ìkẹta ẹsẹ̀ ìkejìléníogún títí dé ẹsẹ̀ ìkẹrìndínlọ́gbọ̀n. Ìwé ẹkùn Jeremáyà orí ìkẹta ẹsẹ̀ ìkejìlélógún títí dé ẹsẹ̀ ìkẹrìndínlọ́gbọ̀n. Àánú Olúwa ni tí àwa kò fi parun tán, nítorí ìrònú àánú rẹ̀ kò ní òpin o. Ọ̀tun ni ní òwúrọ̀, ní títóbi ni òtítọ́ rẹ̀. Olúwa ni ìpín mi, bẹ́ẹ̀ ni ọkàn mi wí, nítorí náà ni èmi ṣe ń retí nínú rẹ̀. Olúwa ṣe rere fún gbogbo ẹni tí ó dúró dè é, fún ọkàn tí ó ṣàfẹ́rí rẹ̀. Ó dára tí a bá máa ń retí ní ìdákẹ́jẹ́ fún ìgbàlà Olúwa. Wàyí, ẹ tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn Enoch Adéjàre Adébóyè ní fún wa ní èní. À ń gbé nínú ayé tó dájú àti èyí tí kò dọ́gba. Fún àpẹẹrẹ, gíga àti ìwọ̀n olúkúlùkù ó yàtọ̀ sí ara o. Bákan náà, ọrọ̀ níní ó yàtọ̀ sí ara wọn. Àwọn kan ní ọrọ̀ nígbà tí àwọn mìíràn tí wọ́n tòṣì. Láàárín àwọn ọlọ́rọ̀ pàápàá, ọrọ̀ kò dọ́gba, nítorí àwọn mìíràn yóò ní ọrọ̀ lónìí, kò sì ní sí ọrọ̀ mọ́ tí ó bá fi máa di ọ̀la. Ìwé Òwe orí ìkẹtàléníogún ẹsẹ̀ ìkarùn-ún. Ohun tó dájú tó sì dúró, ó jẹ́ ohun tí kò lè yí padà. Fún àpẹẹrẹ, ọkùnrin kò lè lóyún o, bẹ́ẹ̀ ni ọkùnrin kò lè bímọ. Bákan náà, nínú ayé a ní àwọn ohun tó yẹ kó dúró tí kò sì ní yí padà. A ní àwọn ohun tó yẹ kó dúró tí kò ṣe é yí padà, ṣùgbọ́n ní ìgbà mìíràn ó máa ń yí padà. Fún àpẹẹrẹ, ènìyàn tí ó dàgbà, ó yẹ kó ní eyín 22 ní ẹnu rẹ̀, ṣùgbọ́n àwọn àgbà mìíràn kò ní tó eyín 22. Ìwé Oníwàásù orí ìkejìlá ẹsẹ̀ ìkẹta ó sọ pé òòlọ̀ kì yóò dálẹ̀, kì yóò tó nǹkan nítorí ọjọ́ orí. Èyí ni ọ̀nà mìíràn tí Bíbélì fi sọ pé o lè pàdánù àwọn eyín ẹnu rẹ bí o ṣe ń dàgbà síwájú sí. A ní ohun tó dájú tí ó dájú digbí. Fún àpẹẹrẹ, òwúrọ̀ ni ó máa ń tẹ̀lé àṣálẹ́. Èyí dájú o, bí ó ti ṣe ń ṣẹlẹ̀ láti ìbẹ̀rẹ̀ ayé nìyẹn, bẹ́ẹ̀ náà ni yóò sì máa ṣẹlẹ̀ àyàfi tí Ọlọ́run bá yí i padà. Ìwé Sáàmù orí 30 ẹsẹ̀ ìkarùn-ún. Bí ẹkún pẹ́ di alẹ́ kan, ayọ̀ ń bọ̀ ní òwúrọ̀. Ó dájú wípé òwúrọ̀ ni yóò tẹ̀lé àṣálẹ́. Kí oòrùn tó ràn ní ọ̀la o, gbogbo ìbìnújẹ́ rẹ yóò pòórá ní orúkọ Jésù. Ọlọ́run wa kì í yí padà o. Nínú ẹsẹ̀ àkọ́sórí wa tòní, ó sọ pé èmi ni Ọlọ́run tí kò yí padà. Ọ̀kan ni lánàá, lénìí àti títí ayé. Ìwé Hébérù orí ìkẹtàlá ẹsẹ̀ ìkẹjọ. Ìdí nìyí tó jẹ́ ẹni tí ó jẹ́, torí pé kò yí padà. Ó ṣe àpèjúwe ara rẹ̀ fún Mósè gẹ́gẹ́ bí èmi ni tí ń jẹ́ èmi ni. Kò sọ wípé
èmi wà lánàá tàbí èmi ni yóò tún máa wà, ṣùgbọ́n ó sọ wípé èmi ni tí ń jẹ́ èmi ni. Tí ó bá fún ọ ní iṣẹ́ ìyanu kan ní àná, ó tún lè ṣe bákan náà lónìí pẹ̀lú. Ọlọ́run tó wo aláìsàn sàn tó sì mú arọ rìn kò yí padà rárá o. Ohun tó dàbí pé kò ṣeé ṣe fún ènìyàn, Ọlọ́run wa lè ṣe é. Ọlọ́run wa jẹ́ Ọlọ́run alágbára. Ohun gbogbo ní ṣíṣe pẹ̀lú Ọlọ́run wa. Ìwé Lúùkù orí ìkíní ẹsẹ̀ 47. Gba àdúrà, lo ọ̀rọ̀ Ọlọ́run kí o sì walẹ̀ jì nínú ọ̀rọ̀ Ọlọ́run ní gbogbo àwọn ìlàkọjá rẹ. Wá ọ̀rọ̀ tí ó bá ìlàkọjá rẹ mu nínú Bíbélì. Ohun tí ó bá ìlàkọjá rẹ mu nínú ìwé mímọ́, ó wà fún ọ láti kọ́ni kí o lè ní ìrètí nípa níní sùúrù àti ìfọ̀kànbalẹ̀ nínú ìwé mímọ́. Ìwé Róòmù orí 15 ẹsẹ̀ 4. Olùfẹ́, Ọlọ́run kì í yí padà o, bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ rẹ̀ kì í yí padà. Ìwé Àìsáyà orí 40 ẹsẹ̀ 8. Jẹ́ kí ọkàn rẹ kí ó kún fún ìrètí, nítorí ọ̀rọ̀ rẹ̀ kì í yí padà. Di ọ̀rọ̀ rẹ̀ mú ṣinṣin o. Láìpẹ́ ìrètí rẹ yóò sì já sí ẹ̀rí. Kókó ọ̀rọ̀: Jésù ọ̀kan lánàá, lónìí àti títí ayé. Òun ni Ọlọ́run tó dájú àti èyí tí kì í yí padà. Ẹ jẹ́ á sọ pé bàbá mi, bàbá mi, ìwọ Ọlọ́run tó dájú tí o kò kì í yí padà. Ọlọ́run gbogbo ìlàkọjá mi tí ó ń bà mí lẹ́rù, Olúwa jọ̀wọ́ bá mi dá sí i. Ṣàánú fún mi. Gbogbo ohun tó dàbí pé kò ṣeé ṣe yìí, Ọlọ́run bá mi ṣe kí o yà mí lẹ́nu, kí gbogbo ògo kó jẹ́ tìrẹ. Ògo ni fún orúkọ Ọlọ́run nítorí tó ti ṣe. Jésù Olúwa àti olùgbàlà wa. Àmín. Àmín ní orúkọ Jésù. Olúbùkọ́lá kó ní orúkọ mi. Ẹ máa bá mi like, ẹ máa share, ẹ máa comment nípa ìka àwọn ènìyàn kí wọ́n lè jẹ àǹfààní ohun ṣíṣe Yorùbá. Ó dàbọ̀.